súnà níbà Muhammad ọ̀rọ̀ Islam kí ni ń fọmọ kéwú tí náà ń wẹgbẹ́ ayé àìmọye ọlọ́mọ kéwú kéékèèké lónìí níta nítorí kí gbogbo ọ̀sàdé yìí ẹ lọ́n wọ ẹgbẹ́ ògbóni ẹ lọ́n wọ ẹgbẹ́ Ṣàngó ẹ lọ́n wọ ẹgbẹ́ eégún ẹ lọ́n wọ ẹgbẹ́ Òǹfà ẹ ti ẹ̀tọ́ bá ní dáadáa rìn láàrin ara yín mọ́ kò jẹ́ eléégún kò jó Òǹfà kò jó Ṣàngó kò jó kẹ̀kẹ́ lẹ́tọ́lọ́ bá tí èsì ṣe pé ẹ fẹ́ jíṣẹ́ Ọlọ́run lára wọn. ha ayé nẹtọ̀rì bí àtàlásà màwòlá ní ṣèwé àgbó níbo là ń lọ níbo là gbé yìí dé sẹ́mi àti ọjọ́ gbé ìdé wájú Ọlọ́run kọ́ lóun ó kí wa káàbọ̀ ìyọ́nú Ọlọ́run báríkọ́ Ọlọ́run lápàdé ń bẹ ìyá àbíbínú rẹ̀ ẹ dákun ẹ̀yin àfa wa bọ́ bá ṣe é pé ọkọ rẹ nìkan ni ó bàjẹ́ ìwọ nìkan ló bàjẹ́ lábùkù ọkẹ́ ni gbogbo ayé tábùkù ọ̀rẹ́ láàyè ń kọ́ ṣé Ádámù ní àníṣe àníyàn tó ọmọ gbọ́dọ̀ fi kéwú àníyàn tó gbọ́dọ̀ ní kí ọmọ rẹ ó fi kéwú lè takọ́ ọ̀rùbá ìlàlá lè ìbáàdà mo fẹ́ kéwú láti lè mọ bí n ti ṣe súnmọ́ Ọlọ́hun bí n ti ṣe lè sin Ọlọ́hun ìdí kéwú làwọn fi pé ilé ń bẹ ń di kéwú owó ń bẹ ń di kéwú ọkọ̀ ń bẹ ń di kéwú yòròyòrò ń bẹ ń di kéwú gbẹdẹmukẹ́ ń bẹ ń di kéwú rárá o ọ̀dà mọ́ kí mọ́ pé àléfò ní ìdí kó tó pé bá kí mílíọ̀nù máa sọ̀kalẹ̀ láti já sámá ẹ mọ́jà parọ́ fúnra wa ẹ mọ́jà tẹnra wa ẹ dákun ọlọ́mọ kéwú lónìí àníyàn tó gbọ́dọ̀ mú dání lódì yìí pé mo kéwú yìí pé mo fẹ́ mọ̀ bí n ti ṣe fi sin lọ́hùn bí n ti ṣe súnmọ́ lọ́hùn mo fẹ́ lówó láyé mo fẹ́ lu ọkọ̀ ọgbà láyé ní ọ̀nà àlàálí mo fẹ́ wọṣọ ọgbà láyé ní ọ̀nà àlàálí èmi náà fẹ́ mọ fowó kí mo fowó sọlá ọ̀ tẹpamọ́sẹ́ ni Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní iṣẹ́ lóògùn ṣẹ́ iṣẹ́ òun lóògùn ṣẹ́ o àmọ́ lónìí ẹ dákun tí àwo lọ sọ pé àfa ìṣiṣẹ́ rí wàhánì wo lọ sọ pé àfa ò gbọdọ̀ ṣiṣẹ́ ọmọ kéwọ̀ gbọdọ̀ ṣiṣẹ́ àdìsí ànábì Muhammad aláǹkóṣe ànábì Muhammad ni àwo gbèsè ayé ànábì Muhammad ká tẹ̀lé lẹ́nu àti lẹ́yìnlẹ́ láhùn làǹkẹ́ ń sọ ànábì jìyà àyà jẹ́ ọ̀sọ̀mọ ọ̀dọ̀ ọ̀sàgbàrù kò sóhun ànábì Muhammad ò ṣe ọmọ ọ̀dọ̀ ló ṣe títí dọ́dọ̀ ìyá wa Khadija ọ̀gá àdíjá ni ká tó gbé dìde lánàbí ọ̀gá àdíjá ni kó tó yípa ànábì Muhammad bá lága sọ́dọ̀ àdíjá kí é sọ̀gá ọ̀nì àbáyọ ní wákì kò sí ọ̀nì àrámù sí ń bẹ́lẹ̀ tánàbí Muhammad lọ̀tọ́ tí wọ́n ń wọ́n náà àlàálí pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú páyọ Ọlọ́run ẹ dákun gbogbo ọlọ́mọ kéwú ọ̀dà káàfà olówó ọ̀dà káàfà ọ̀kọ́lé ọ̀dà káàfà ògùn mútó àmọ́ o mọ́ wà lọ́nà jìbìtì àti jàǹbá àti jálàbí tó níwọ̀n wà kí o ní láti bọ̀tẹ́ o ò lè láti bọ̀tẹ́ ń bẹ̀ o Ọlọ́run á ṣe nírọ̀rùn bẹ́ẹ̀ ni wọ́n bá ti lè ṣègbìyànjú ṣiṣẹ́ àníṣẹ́ lóògùn ṣẹ́ ẹ̀yin ọlọ́mọ kéwú wa ẹ wáṣẹ́ kẹsẹ́ tí ó jẹ́ àlàálí láti bẹ̀tọ́ Ọlọ́run ó fi báríkà sí fún yín tẹ́ fi gòkè àgbà adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èmi ọmọ yìí ìmáàmù challenge tí ń sọ̀rọ̀ lónìí adúpẹ́ iná ọlọ́mọ kí ó ní pro award of Sakiland adúpẹ́ ti gbèsè ayé bíi táwa bá gbèsè ayé dé yìí ń ṣiṣẹ́ yìí ń ṣe òwò kò sí iyì tí ìfẹ́ ṣe tẹ́ kó tó di pé àwa rí pé ń bè yí alhamdulillah ń bò ṣe pé bá a ṣe jogún rẹ̀ lọ́dọ̀ àwọn bàbá tí wọ́n bí wa ni ìmáàmù mi ò dínà kí n mọ́ ṣiṣẹ́ lọ́wọ́ ìjẹ́ máàmù mi ìṣèlú pé oyè mi ìtọ́ ń bẹ nínú ìsìlámù lónìí tátọ́ sọ pé oyè yìí lọ́tọ́ àgàjú pé wọ́n ti ẹ̀wọ́ sùsù wọ́n ní kó á jẹ ìmáàmù ìjọ wọn mú wa ìjọ wọn chúùsì mi tí wọ́n dábàá mi ní ìmáàmù ẹgbẹ̀ẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tí wọ́n ti ń sáré kí ó lé lóṣù méjì kí n tó dá gbogbo jàmá challenge lóhùn yìí pé ọ̀dà mo tọ́ padà pera mi ní pé ohun tí mo ké àtòhun tánẹ́bà máàmá yìí pé kún ìmáàmá ń já àlùkà gbọ́dọ̀ mọ̀ ṣe tí wọ́n bá ti dábàá rẹ̀ kọ́ pé ọyá báwo ní Islam ò ṣe ní dànù báwo sún ní ànábì Muhammad ò ṣe ní dànù wájì aṣíwájú tó sì ní kọ́ jẹ́ wá ṣe bọ̀ yìí ni ẹrú gbogbo mùsùlùmí challenge mọ jẹ́ ìsìjẹ́rù mi lọ́ọ́ bára mi jẹ́ débi kí n tó fi ẹrú mi kí n tó fi màmá kọ́dógó
ń ṣiṣẹ́ ìṣòwò láti gbésí ayé mi bọ̀ ìṣirò pé lówó kan láyé lónìí tí wọ́n sọ pé ìmáàmù challenge wà bá òun dákun múrí 5 wá fún mi àbí oúnjẹ ebi ní ń pa mí ni mo wá bá wá tó wá fi wá dábàá débi pa nílé sọ yìí tí jòjòdó ọ̀rọ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìṣirò pé ohun téèyàn fowó ṣe láyé lónìí tí mo ṣe kéré mọ́ yìí tí ń ṣe òsì wípé ni tí ó gbuni lásọwọ̀ ọrùn ẹ̀ ní kákọ́wò èmi tí mo fẹ́ bá gbogbo àwọn ọlọ́mọ kéwú sọ̀rọ̀ láti bọ̀ tí ó fi dáa fún wa tí ò fi ní tako tàwọn ẹni àná ìjọ òun náà ń ṣe bẹ́ẹ̀ bá wọ gbogbo ìlú Ṣakí tó àwọn of Ṣakí alhamdulilayi lónìí mo ṣòwò láti ilẹ̀ yìí lọ Ghana mo ṣòwò láti lọ yìí lọ Togo mo ṣòwò láti lọ yìí lọ Burkina mo ṣòwò láti lọ yìí lọ Benin nígbésí ayé mi tí n ti bá bọ̀ a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ó sì díẹ̀ sí lọ́wọ́ ààrẹ náà tó ní lẹ́nu òwò mi náà mo wà ní wọ́n mú mi ní ìmáàmù ìmáàmù tẹ́ fún mi èmi ẹsẹ̀ máa ń níjókòó ànẹ́bí gbogbo àwọn ànẹ́bí Ọlọ́run ò jókòó ọ̀tọ̀ láti jíṣẹ́ Ọlọ́run mo sì bí Ọlọ́run nínú àánú rẹ̀ pé gbogbo ìgbà tí bá mọ jíṣẹ́ rẹ̀ Ọlọ́run dákun àbíọ́ dákun jẹ́ ọmọ jásí lọ́rùn bàbá sì ṣètò Ọlọ́run tẹ́ta jíṣẹ́ Ọlọ́run ọba tẹ́ àtọ̀ lẹ́nu okòwò tí ń fi jẹ tí ń mu tí ń tọ́jú ilé mi àtẹ́bí mi ń wo ìyá ànẹ́bí yẹn bá béèrè mi Ṣakí ò lè bá mi mo ti dé ọ́fíìsì mi lẹ́nu okòwò mi òwò mọ̀ọ́lù ní í ṣe olóhùn ń ṣòwò ń ṣe kí ni à ń ṣe kí n sì tó fi já síbi òwò mọ̀ọ́lù yìí ń mọ̀ ọ́ka gbogbo bísínẹ́sì tí mo ṣe rí báwo ń tiẹ̀ tọ́lọ́mọ kéwù ẹjẹ́ àpadà lọ́dọ̀ ọ̀rọ̀ ṣé Adam ò lu jìbìtì kò jókòó 419 báwo lọ́wọ́ àti ṣe ṣètè gòkè inú ọ̀tẹ̀hún tá a bá ta rí tí ṣé Adam sì sọ ìmọ̀tọ́lọ́hún fún mi ń lò ìgbà gbogbo ayé bá sùn tẹ́ lóru ṣé Ádámù ọ wà lajúlẹ̀ ní ọmọ àrò ní ọmọ àrọ̀ tíà ní ọmọ sí tíà kò lóhun tí ètẹ́ kò lẹ́ni tí ó bá tẹ̀ jáde tó bá tẹ̀ tẹ́ tó bá kọ́ tẹ́ ní ọ̀sẹ̀ ń dẹ̀ sókè lọ́hùn sílẹ̀ lárúbáwá ṣé Ádámù àlẹ́ àpèkí òun ló wá kọ báyìí wọ́n wá ṣe é jáde ní tíra wọ́n yòwó ń tẹ̀ wọ́n yòwó engine wọ́n yòwó pépà wọ́n yòwó bí wọ́n ti ṣe ṣe àwọn ni wọ́n bá tà jáde sí gbogbo ayé nígbà wọn bá yọ gbogbo ẹ̀ òun wọn bá kù ni wọ́n fi sẹ́ndé sí ni wọ́n ránṣẹ́ sí ni wọ́n fi sẹ́ndì sí ṣé Ádámù tó ro gbogbo agbárí ṣé jálàbí ò ṣe kò sí jálàbí àbí ọmọ jíjẹ jálàbí ń bò ṣe pé gbogbo ìbẹ̀rù Ọlọ́run ni ṣé Ádámù fi láyé ó fi bẹ̀rù Ọlọ́run lò gbésí ayé rẹ̀ ó fi lo mímọ́ rẹ̀ ó fi sáyé ó fi ṣe gbogbo nǹkan ẹwà ti bọ̀tín ẹwà gbogbo ń jálàbí àwọn tí wọ́n ṣe lánàá tí wọ́n kú bí àtibọ̀tín tí wọ́n dà ẹ̀yin náà tẹ́ ń ṣe lọ lónìí ń bo lẹ́ẹ̀fi já nítorí pé kò sọ́nà tó ń fẹ́ gbà tó ń fẹ́ fi sí wípé jálàbí ni wọ́n specialize lélẹ́rí lójókòó lé lórí tó fi ní parọ́ Ọlọ́run gẹ́gẹ́ sì ní làánẹ́tùn láyé alàlẹ́kàzìbín ibi dẹ́dí òun Ọlọ́run òfò àsárà àti bọ̀tẹ́ jàgbàjàgbà ayé ó ṣòfò fún ní ó ṣòfò láyé ní ó ṣòfò lọ́jọ́ ìgbìlẹ̀ kíámà kọ́ ọmọ bá gbogbo ẹni tí ń parọ́ irọ́ ló sì ń pa jẹun yìí mélòó ni ilé onílé tó ti tú mélòó ni àárín ọkọ tìyàwó tó dàrú mélòó tẹ̀gbọ́n tàbúrò tó bà tiwọn jẹ́ mélòó ládùúgbò tó bàjọ́ bayé jẹ́ ayé ò ní dá fún wọlé kìí àmọ́ sì ní dá fún ìníyìí o ọmọ ọlọ́mọ tó bíbí tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tó ti parí ẹ̀kọ́ ó sì pé lójijì ó sì pa ẹ dákun gbogbo ọlọ́mọ kéwú ẹjẹ́ wá ṣẹ̀ṣẹ̀ ìjẹ́ ìníṣẹ́ wo wípé kámọ̀ jì sí Ọlọ́run síbi tí Ọlọ́run la fẹ́ jẹ́ níta nítorí ká lè rí ládà àti yọ́nú rẹ̀ Allahu Akbar ẹ dákun ọdẹ ẹja gbé láti inú ìlú Ṣakí àwọn bàbá wa ànítàwá dé bàtà bá wọn ọ̀pọ̀ náà wọn ni wọ́n dáko nínú àwọn àgbààgbà tá a bá ń lẹ̀ yìí kí n kọ́ pé látàdúgbò wa lájégúnlẹ̀ bàbá Muhammadu Sisu Fọwẹ́wẹ́ bàbá tó bí Fọwẹ́wẹ́ ti tòní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ bàbá lọ́wọ́ wọn bí bàbá wọn bí aṣọ wọ àwọn bàbá ni kódà bàbá fẹ́ràn nu ọkọ wa ní òrùfùlì jàhíyà inú ọmọ kéwù bàbá là ń bẹ kó tó di pé ọmọ bàbá tún kọ́ wa ní kéwù ní Markaz àmọ́ bàbá pè wá àmọ́ bàbá rìn wá ń sẹ̀sì gbàṣẹ́ fìrìtì bí bàbá bímọ ti ṣe haranta tó ń jọ́ náà lọ́hùn wọ́n lò gbèsè ayé pẹ̀lú bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ìpayà Ọlọ́run
oko bàbá níbi tí wọ́n fi Nurul Islam sí lónìí. Ilẹ̀ bàbá tí bàbá dáko ńbẹ̀ nílé kéwú fẹ́wẹ́ wà lónìí ni. Bàbá wo Oyèsàdé dẹ̀ndẹ̀ yín àyìn. Bí n bá gbàgbé ń bímú ilẹ̀ ń bímú sí hospital wà ní bàbá Oyèsàdé ń dáko. Àwọn láńláńlá wà nẹ́ni ìní tá a lè gbàgbé wọn, tọ́lọ́hun yóò lè gbàgbé wọn. Bàbá wa Aláwìyé ìmáàmù àná àbí ìtìjẹta wọ́n dáko. Ẹ dákun kí làwa ń pera wa lónìí. Oògùn ebi ò sì sí. Oògùn ebi ò sí. Wọ́n lẹ́nìkan olóògùn ebi olóúnjẹ ńlé ni. Oúnjẹ lóògùn ebi. Ọ̀wá lóúnjẹ ńlé. O pèsè àti tọ́jú oúnjẹ kalẹ̀. Báwo ni ò ṣe ní parọ́? Ní ó parọ́. O ní tí ìdọ́dọ̀ rẹ̀ àbí pé ọmọra tí ó ti rọ ohun tí ó gbé kalẹ̀ tí ó fi parọ́ tí ó fi gba tọwọ́ rẹ̀. Kò sẹ́ni tí ó ṣe jálàbí tí ò ní parọ́. Ọlọ́run sì ní gbogbo onírọ́ òní láti bọ̀tẹ́ ibi dẹ́dẹ̀ wọn Ọlọ́run kọ́ ọmọ ọba wọn. Ẹ dákun ọmọ ìyá mi alápọ̀nlé. Ẹ dákun. Ó ṣe àfẹ́ bá débi pé bọ́ bá dá yìí mi tí wọ́n bá pè ọ́ láàfo òsì ní fẹ́ dáhùn mọ́. Àáfà wà ń rùn sáyé. Àáfà di fitness fáyé. Ọlọ́mọ kéwú di wàhálà fún gbogbo ẹ̀dá tí ń bẹ láyé. Àwọn tí ò kéwú nísìnyí yẹn jù wá lọ. Gbogbo ẹni tí ò kéwú nísìnyí bẹ̀rù Ọlọ́run ń bẹ lára wọn jù wá lọ. Ìpayọ̀ Ọlọ́run ń bẹ lọ́kàn wọn jù wá lọ. Òdodo ń bẹ lọ́dọ̀ wọn jù wá lọ. Ìgbáratì kágbáratì wọn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run lọ́gbáratì ọlọ́mọ kéwú lónìí. Ibi kágbáratì bọ́ ọba lọ fi dáadáa rẹ̀ kẹ́ntì ẹ̀mọ́ ẹni tí ò kéwú wọn ó sì bọ́ sọ wọn bọ́ mójútó. Ní owó rẹ̀ lámàánẹ̀ rẹ̀ ní ìyàwó rẹ̀. Lọ fi ìyàwó ẹjọ́ ọlọ́mọ kéwú lónìí. Bí ọba gbà pátápátá ó ti bọ́ lò nílòkulò. Lọ gbé owó rẹ̀ wípé àbá ìdákun owó yìí mo fẹ́ ẹ bá ń pa mọ́. Àbá àdúgbò wa ẹ bá ń pa owó yìí mọ́. Tí ọba yà ọ ní wèrè ni ó sì sàǹsàkúsà sí ọtún òfin ní rẹ́tí mọ́. Sáàfà nìní sọmọ kéwú nìní. Ànábì Muhammad ni wọ́n sì lọ́ọ̀ pa nǹkan mọ́ lọ́dọ̀ rẹ̀. Títí tí wọ́n fi sọ pé eléyìí ni alámàánẹ̀ ni. Ànábì Muhammad ò kí parọ́ kò kí òdodo ní. Ìdàkejì ohun tó yẹ ká mọ wá jẹ́ lónìí là ń jẹ́. Èyí ó yẹ ká jẹ́ àsódodo àgbòdodo àlódodo jìbìtì 419 irọ́ pípa. Níbo ni ó gbé wa dé níwájú Ọlọ́run? Kí lágbèdè bàbá tí ẹ gbé déwájú Ọlọ́run ìta ni ó gbé dákun ọmọ ìyá mi alápọ̀nlé. Èmi ọmọ yín Ìmáàmù challenge tí ń sọ̀rọ̀ lónìí nílùú Ṣakí. Yàtọ̀ sí pé ń wò yí àná ń bẹ lẹ́nu sẹ́mi níbi òwò bí tí ń ta màálù. Kò sí orílẹ̀-èdè níbi tí kára wà from this country tó Benin ni Niger ni Burkina ni tí wọn mọ̀ mí bí Ìmáàmù challenge iṣẹ́ rẹ̀ ní. Tòun ti bẹ́ẹ̀ náà ẹnu ọjọ́ tí ń bá lọ ẹnu oko òwò mi mọ́tọ́ lóko. Mo ní oko ń dáko. Ìwọ̀n ọba àgbà tí wọ́n fi ilẹ̀ tí wọ́n mọ̀ gbá kámú ni bí ẹ bá ti bẹ́ ń wòye ń bẹ lóko. Bá a ṣe láyé bàjẹ́ tó nkẹ̀kẹ̀ ebi dáyé o wàhálà dáyé o ń jẹun àjẹkánú lẹ́ẹ̀mẹ́ta ó lójú ẹni tí ń jẹun àjẹkánú lẹ́ẹ̀mẹ́ta ìsìn ní oúnjẹ inú oko mi ní ti mú jáde. Ọlọ́run dálẹ̀ fún wa ń fún wa lómi ó ṣẹlẹ̀ orílẹ̀-èdè yóò ṣe nílẹ̀ ọlọ́ràá. Báwo ni ìwá ṣe ní kéré orí ilẹ̀ ni? Mo lóúnjẹ ńlé kẹ́kẹ́kẹ́ yín tọ́ fún yẹn jẹ èmi àtọ́gùn yẹn. Báwọn bàbá àná ti ṣeṣe nìyí àwọn bàbá àná ò lówó owó káwọn lè wọn ò lówó wọn sì lọ gbó fún wọn sì pé àmọ́ bí ó ti rí mọ́ gbé lọ mọ́ dẹrù mi nà. Lónìí ọlọ́mọ kéwú àlè dá bùkátà ara wa dá. Bọ́lọ́mọ kéwú bímọ ní ó ti kiri ilé olówó lórí igba ọmọ bùkátà àti ẹ̀ náà ti ń bá káàkiri. Àwẹ̀ ló dé nísìnyí olórí burúkú àfa náà máa kí bó ṣe àmúhùntá jẹ́ o àmúhùntá ṣe o nkẹ̀kẹ̀ èèyàn ni wọ́n ní èèyàn lòun náà apá rẹ̀ gé ni. Àbọ̀ lọ́wọ́ àbí ké ní bẹ́ẹ̀ náà inú egun ọwọ́ rẹ̀. Èwo l'Ànábì Muhammad ṣe? Àwẹ̀ ń bọ̀ kí lè rí ibú mẹ́ àti mùhùntá jẹ́ o wàhálà dé o fìtínà dé o nkẹ̀kẹ̀ o nkẹ̀kẹ̀ fìtínà wo ni Ramadan jẹ́ fún? Ṣùgbọ́n bó ṣe pé jìbìtì òun 419 òkú gbẹ́ni ọ́
ayé ẹ bàjẹ́, báwo ni kìyàmọ́ ó ṣe dáa fún ìwọ bàbá ń ṣe léyìí ń gbọ́ bá di lọ́la báwo lẹ́yìn rí òrì aláwo di gbogbo baálé ilé tí ọmọ tíyàwó rẹ̀ ń jẹ tí ọmọ rẹ̀ ó jẹ àwọn ìyàwó afọ́mọ́ akiri káàkiri báwo ló jẹ́ àwọn ìyàwó àwọn bàbá àní òkiri káàkiri wọn ò lọ bára wọn jẹ́ káàkiri ẹ dákun ìpèníjà ní ọlọ́mọ kéwú àáfàá lè ṣiṣẹ́ kọjá ní owó gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ sì mọ̀ ẹ mú tẹ́ mọ́ sọ ọ̀rọ̀ tó ń sọ kalẹ̀ lónìí tí ó di wàhálà fún ọ lọ́la ṣọ́ra ẹ̀yin tọ́lọ́hun gbẹ́nu yín sí ayé sórí tọ́lọ́hun bá kẹnu yín bọ ọ̀rọ̀ wípé ẹ mọ̀ ṣe wá sí láyé níbi ọlọ́run ti mọ̀ mú gbogbo nkálukú wa ní ń sọ̀rọ̀ tẹ́nìkan ọ̀sọ́ ń dára tẹ́nìkan ọ̀dárí ọ̀kẹ́ àbùkù tẹ́nìkan ọ̀kẹ́rí mọ́ ń fa alamọ̀ṣá alákẹ́ àmọ̀ṣá ẹni ọba ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ni ó sì ní ọ̀kẹ́tẹ́ débi tẹ́nìkan ọ̀tẹ́rí ní ọ̀kẹ́ àbùkù tẹ́nìkan ọ̀kẹ́rí ẹ rọra gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ tí ó padà dé lọ́la pé owó wọn sọ tí wọ́n náà wípé kí ni a ní tọ́mọ wá dìfẹ́ tọ́mọ fẹ́ dìfẹ́ǹdì tó ní rí dìfẹ́ǹdì ẹ jẹ́ àṣọ́ra ayọ́ àlẹ́ káàtìbù mọ́ tẹ́ kìtùbù mọ́ kìtùbù àlẹ́ kàfá jà àlẹ́ mọ́ kìtùbù káyírá fọwọ́ mọ́ dídùn ilé ka kìí sì gba abákúté ń wo olùsọ̀rọ̀ lónìí ẹ̀yin àfáà wa nẹ́tẹ́yìn náà ń sọ̀rọ̀ lónìí ẹ̀ ń lé ọmọ kéwú láré ẹ̀ ń láwọn ọmọ kéékèèké láré ẹ̀yin lẹ́ ń júre ògùn owó ẹ̀yin lẹ́ ń bẹ bí wọ́n ti ṣe tẹ ẹ̀yin lẹ́ ṣe gbà ẹni tí ó bá ti ṣe kẹ́ gbogbo ẹni tí ó bá jẹ́ èèyàn ó gbọ́dọ̀ kó jẹ́ èèyàn la ilaha illallah saneba Muhammad ṣe ruwa sí saneba Muhammad jẹ́rí èèyàn sófèrè èèyàn gúnṣẹ́ ànẹ́bì wo nínú àwọn ànẹ́bì ọlọ́run Mọ̀lánà ṣe Ahmad Tijani ò ṣe ṣe Abdul Kadiri ò ṣe ṣe Adamu ò ṣe ṣe Kamaldeen ò ṣe àfáwọn ṣe Òsàkí ò ṣe bí ẹ bá ṣe àánú ànẹ́bì Muhammad àtàánú ọlọ́run lórí gbogbo àwọn ẹ̀dá gbógun bá dé nísìn àfáà wo ló tó bẹ̀ tí ó ìpẹ́ ọyá tó yẹ àìsẹ̀ mọ́sákíní ni ọ̀ẹ́sẹ̀ mọ́sákíní ni ọ̀ sọ fọlọ́run ní pé ọlọ́run mo fẹ́ nì tí ó sì mọ rí bẹ́ẹ̀ àfáà ò wọ́pọ̀ láyé mọ́ àlùfáà lọ́pọ̀ ó ń fa àlùfáà lọ́pọ̀ o ẹ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ káàkiri ayé ó kálukú ń ṣe wáàsí jágbajàgba rédèrèdè wọ́n ti ń ṣépèlera wọn ń búra wọn ìjọ táwọn bàbá àní ń bẹ ibi tó jókòó náà lé ní ẹni ọsọ ipò ọyá kíkí níbo kò gbọ́dọ̀ rí kẹ̀kẹ́ sọmọ nítorí pé lè fẹ́ bẹ́ẹ̀ sì jọ fẹ́ ba ayé jẹ́ ni ìjà ọlọ́run làwọn gbẹ̀jẹ̀ sí làwọn jà wọn ò ní gbẹ̀jẹ̀ ara wọn wọn ò ní gbìjà ara wọn abádìẹ ẹnu ilẹ̀ yìí nínú àwọn ẹni rẹ̀ àní ọlọ́run dẹ́pọ́n sábà ní kẹ́ gbogbo wọn. ẹ dákun ọmọ ìyá mi alápọ̀nlé bí àádọ́ta ọdún lónìí ògbóǹtarìgì oúnṣẹ̀gbó ògbóǹtarìgì olégún ògbóǹtarìgì oúnfàwò lásọ ìsìláàmù àfi ká mọ́ lọ pàtẹ ebú lérí wáàsí lórí rédíò lórí tẹlifíṣàn àbùkù tẹ́nìkan wá kẹ̀rí à ń kẹ́ ní sí àbí ọ̀kẹ́ ṣe bọ́ ọmọ alágbèéní lọ́kẹ́ gbogbo alábùkù ni kọ̀tẹ́ òdodo ọ̀rọ̀ lọ́sọ̀ ọkẹ̀lé lára wa ni gbogbo wa náà táwa ń sọ̀rọ̀ Wàsíù sọ̀rọ̀ ó ní wọ́n ganu ó láwọn àfa ganu ànígbà àṣàmẹ́kàlí ni àánú ọkùnjọ́ méje ni kódà kò ní dijọ́ mẹ́ta kódà àbàtì ẹ̀jẹ̀ ni ọmọ alágbe lásánlásán èyí ó ṣẹlẹ̀ sí àárín àwọn ọlọ́mọ kí òní sì jẹ́ gbogbo alálẹ̀ sọ èyí tẹ̀mí sọ yìí ṣe gbogbo alólè ó lè jáde kan sọ ṣé wo òkun wo mú kú mu ìwà ọmọgbó mu ọtí tọwọ́ ti lọ̀rọ̀ ní àbáyọ látara àwọn irinṣẹ́ èṣù tó fi kó gbogbo ẹ̀jọ́ náà wà lè sọ̀rọ̀ níbi èyí wọ́n tọ́ ń ṣògbó ni tọ́ lọ wo ẹgbẹ́ ayé tọ́ lọ wo ẹgbẹ́ gbogbo jákujáku tó ṣe pé irú rẹ̀ náà ń bẹ̀rẹ̀ ǹjọ́ lè bọ́ síta wá sọ yìí ta ní ẹjọ́ sọ fún yín pé ọgbàgbé ipa àjọ lọ gbé ọmọ ọlámọ yín jó yà yín ni ṣé bájọ pàdé ńlẹ ọtí jó yà yín ni kọlọmọ kí wọ́n sọ pé kí ni iṣẹ́ rẹ̀ iṣẹ́ àfá lòun ń ṣe ọkọ mọ ń kéwú ọmọ ṣe wá sí káàkiri ọwá jókòó náà lé
ànábì ó bá jókòó nú ilé ìsìláàmù ó débi táwa yìí. ẹ dákun